àròyé o a ní ògbéra ńlẹ̀ o dìde já lọ kí olórí ìrètí ṣayẹyẹ Adéníyì Babájídé ọmọ bàmí Adémilúà máa gbọ́rọ̀ ẹnu mi onílò ní jẹ́ o ṣe bẹ́ẹ̀ ni abẹ lọ́wọ́ ẹni orí ẹni jẹ́ ó jẹ́jẹ́ ewé ńlọ orí ní mú òògùn ṣiṣẹ́ o pẹ̀lú òdodo àṣeyí sàmọ́dún o lágbára Elédùmarè ọba kó o sọdún nínú owó kó o sọdún nínú ọ̀rọ̀ mọ́rọ̀ láyé kíre kóre lédè ọ̀ o kíbi yóò máa yà lójú ọ̀nà rẹ lọ́jọ́ gbogbo ọmọ Iyè Èkìtì máa fi ìbọ̀rọ̀ ọmọ ọdẹ lọ Iyè Èkìtì ni mò ń kí lọ́wọ́ ẹ máa gbóhùn ẹnu mi ọmọ alágẹ̀rí ìkejì pa ọmọ sọ̀kò fìrí ọ̀nà ìwọ lọ́mọ olókè méjì takọtabo nílé yìí gbogbo ẹ̀yin Iyè Èkìtì ẹ kú àlejò mi mò ń bọ̀ wá náà òye kí ọkọ ọjọ́ òbí tó gborílẹ̀ bàbá rẹ lọ tó ti sẹ́wọ́ àròyé Jésù lólùgbàlà bàárí o agbẹjọ́rò tó mòye máa fi ìwọ́rọ̀ ọmọ ọdẹ tí ń kọrin lọ ọmọ bàmí Adémilúà Babájídé wá máa ń gbọ́ òní tọ́jọ́ bí rẹ̀ wá ń pé o àṣeyí sàmọ́dún lágbára Elédùmarè ọba ikú tó yáwó ò ní pa ọ́ ò ní bọ́ sọnù lọ́dọ̀ ọmọ alẹ́ ò ní bọ́ sọnù lọ́dọ̀ aya a ní bó o bá ṣe dẹni ǹbá fi ọkọ̀ wọ́ parí o bó o sì jẹ́ lẹ̀kẹ́ a ní bó o sì jẹ́ lẹ̀kẹ́ ǹbá fi ọ̀sẹ̀ ìwò dájú o àì ó dùn mí díẹ̀ orí tí ò dá mi lóbìnrin ni tó bá dá mi lóbìnrin ni ìwọ ni ǹbá fẹ́ o ọmọ bàmí Adémilúà kò bá fi mí ṣàyò nínú pálọ̀ bàbá rẹ̀ a orí ẹni jẹ́ ó jẹ́jẹ́wé lọ olówó orí Kristiana mú kí lọ́wọ́ bàbá Lydia lèmi ké sí bàbá David bàbá Dominion máa fi ìrọ̀rọ̀ ọmọdé tí ń kọrin lọ àṣeyí sàmọ́dún lágbára Elédùmarè ọba kó o sọdún nínú owó kó o sọdún nínú ọlá kó o sọdún nínú ọrọ̀ mọ́rọ̀ láyé kíre kóre lédè ọ́ ò kíbi ó máa yà lójú ọ̀nà rẹ lọ́jọ́ gbogbo. Adéníyì Babájídé máma bínú pé mo pè ọ́ ló kọ orúkọ làpọ̀ba aládé máa ń gbọ́rọ̀ lẹ́nu mi. Babájídé o ọ̀dọ́ọdún ní sápẹ́rúwé èmi mọ̀ ọdọọdún ní màrìwò sọ̀sọ́ o èmi mọ̀ dájú pé ọdọọdún láàárọ̀ mo bì lórí àtẹ bójúmọ́ bá ti mọ́ kó o mọ̀ rírè ní kíre kóre lédè ọ́ o kíbi ó máa yà lójú ọ̀nà rẹ lọ́jọ́ gbogbo o wá ní róńgbé sọnù bí ó ṣe bí ọmọ máa ń gbọ́rọ̀ ẹnu mi mò ń bọ̀ wá ná o jẹ́ ń kí ọ kí n sì tún lù ọ lọ́gbọ̀ ẹnu àròyé ló ń kí ọ kí n lù ọ lọ́gbọ̀ ẹnu agbẹjọ́rò àròyé tó dúró re tó standard ní nílé lóko lódò lẹ́yìn odi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń bẹ́ sáròyé Jésù olùgbàlà ẹ má má bẹ́ mọ́ o agbẹjọ́rò mi ti wà lẹ́yìn mi bàrí o bàrí bàbá àwọn àbókí ni mò ń kí lọ́wọ́ wọ́n fi ìwọ́rọ̀ ọmọdé lọ ọ̀dọ́mọdé olówó ìwọ tá mò ń fèsì yìí o ẹlẹ́yinjú àánú aláàánú mẹ̀kúnnù ni èmi ò tí ì rí tí bàrí ò lè fi tọrẹ ó rọkọ̀ ó bòyàn tó bá kàn rán ìdílá tán ó lè ní káròyé sẹ́ǹdì àká nọ́mbà rẹ̀ lóhùn kí tó kú lè ṣe ẹni ọlọ́run ọba mi dá lọ́lá tó tún sọmọ aráyé lóore ni wàá máa gbọ́ bàrí o máa fi ìwọ́rọ̀ ọmọdé tí ń kọrin lọ gbogbo ẹni bá ní okú kó ló ààrẹ fọwọ́ ara rẹ̀ síra rẹ̀ ìbànújẹ́ ayé ò ní kàn láyé máa sàmísàṣẹ á gbẹngbẹng òkè gbẹngbẹng á ńlọ mọ bẹ lágbára Elédùmarè ọba mi kílẹ̀ wọn máa ń gbọ́ bàrí yé rọ́wọ́ ọjọ́ rẹ náà a ní o máa dáńsí akó máa fi ìfẹ́ Elédùmarè ọba tó dọ́ọ̀sí tó ṣe ọ́ lóore bàrí bàrí agbẹjọ́rò àròyé ọyá máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ máa fi ìwọ́rọ̀ ọmọdé tí ń kọrin lọ àló ti sọdún èyí ó ṣe tẹ̀lé ipò nínú owó nínú ọlá àìkú bọ̀rọ̀bọ̀rọ̀ tí ń parí àwọn àwà tí ń bá ní máa kí ọ látòní títí tẹ ìjọla ọlọ́ngbọ́n mu ò lè kí bàrí tán bàrí bàrí agbẹjọ́rò tó mòye bàrí ó jọ bí ẹni pé mo ti ń ṣàwàdà
àṣeyí sàmọ́dún lágbára Elédùmarè tó dáyé wá máa ń gbọ́. Congratulations, mo bá yín dúpẹ́ o. Àlẹ́ yìí tẹ́ sọdún èyí ò lẹ́ṣẹ̀ tẹ̀mí o. I wish you long life and prosperity nínú owó nínú ọlá. Gbàrí o, àròyé káwọ́ rẹ̀ méjèèjì sókè fún yín o. Mo gbé tán fún yín. Happy birthday to you, sir.